Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Sorry, my apologies to those who don't speak Yoruba. Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní ọba ọ̀gbọ́dọ̀ máa sọ òyìnbó níwájú ààrẹ. Yorùbá bọ̀ wọ́n ní erin kìí fọ́n kọ́mọ ẹ̀ fọ́n, ṣùgbọ́n ní ìsìn adìyí ẹ̀ padà ọmọ kìí fọ́n kí bàbá tó máa fọ́n. Ó dẹ́yìn ẹgbẹ́ kìí ṣe lálẹ́ ilé ọmọ mi ti fọ́n kọjá ẹ̀rẹ̀ ní débìlẹ̀ máa fọ́n. Lọ́jọ́ òní inú mi dùn púpọ̀. Apologies to àwọn tí wọ́n gbọ́ Yorùbá, ṣùgbọ́n mo mọ̀ pé bá tẹ́lẹ̀ ní ló wù mí lọ́gbọ́n yìí Yorùbá ẹ̀ jù lèmi lọ. Florence Ìdájíwá February 19 náà ló bí wa. Inú mi dùn púpọ̀ lálẹ́ yìí torí wípé wọ́n bá ní wọ́n máa kọrin olóríire dà. Èmi rèé, ẹ̀bá bí wípé kí lè dì í. Ó dàbẹ́ ní pé ìjọ tí Shina Peters tó máa bẹ̀rẹ̀ orin ní kíkọ, èmi rèé mo wà ńbẹ̀. Ìjọ tí wọ́n lè tó fi mí jẹ ọba, Shina Peters wà ńbẹ̀, ṣùgbọ́n ó lẹ́kọ̀ọ́. Ó jẹ́ wípé àwọn tí máa kọ́kọ́ fi joyè nígbà tí mo dórí àlééfà gẹ́gẹ́ bí Ọ̀ṣìlẹ̀ wọ́n wà níbí. Chief Commander Ebenezer Obey, òun ni amúlùúdùn Òkè Ọ̀nà Ẹ̀gbá bá ń látẹ̀wọ̀n. Sir Shina Peters, òun ni ọ̀tún amúlùúdùn Òkè Ọ̀nà Ẹ̀gbá bá ń látẹ̀wọ̀n. Wọ́n ní kí wá súre fún ni, mo lè máa súre fún ni torí ẹ̀ mo ṣe sún lẹ́yìn báyìí kó máa bọ̀ wá gba èrè. Bóyá máa wá dẹ́fìlà láti parí ṣáà ẹ̀tìjọ́ ń bọ̀ ọjọ́ ti pẹ́, àbí kíyàwó ẹ̀ náà kó wà pẹ̀lú ẹ. Ọlọ́run ṣe akírọ́gùn gbogbo Ẹ̀gbá ó wà ní gbogbo ogun ti ṣẹ́ agbára náà. Shina adàfún Sami adàfún àrùn ìrọ̀rùn ojú òní tí ẹ̀
wà ní bá ti ṣe wà lọ́nà tó gbà. Ìwọ àti ìyàwó rẹ ẹ̀yìn ra yín ló kùjẹ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àlàáfíà ẹ máa fi lò ní sí ayé yín. Ó máa dá fún kalẹ́ yìí. Inú yín máa dùn kalẹ́ yìí. Lágbára Ọlọ́run gbogbo tẹ bá dáwọ́ ní àwọn ìyọrí sí rere àṣeyọrí lẹ́wọ̀n máa ṣe ẹ̀ẹ́dí sí àṣetì ẹ̀ẹ́dí sí àṣedàrú Olúwa wà pẹ̀lú yín. Àmì rántí ọjọ́ òní sọ fún àmì rántí ọjọ́ òní kò ṣe é. Lágbára Ọlọ́run ìwọ́n tó ní 60 lẹ́nu wàá ṣe 70 wàá ṣe 80 lérò pé wàá wà pẹ̀lú wàá ṣe 80 pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ìwọ̀n lẹ́yìn 80 àlàáfíà ẹ̀kọ́ máa kọ́ wá ṣe lọ àmàdí 100 nígbà yẹn lágbára Ọlọ́run bí Ọlọ́run bá lè fẹ́ pẹ̀lú ìdí máa rí. Akírọ́pù náà ń bọ̀ lẹ́yìn ìlédè bá wọn kílẹ̀ lọ́dọ̀ àdúgbò ẹ̀bí ìlà ìṣẹ́lẹ̀. Lágbára Ọlọ́run ẹ̀lú ayé kúlẹ̀ o. Paríparí ẹ̀ ó ti rò ká pẹ́ tó láyé àmà pẹ́lú bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ̀fí ìjọba ọ̀rọ̀ ṣẹlẹ̀ jẹ́ o. Orúkọ yín á wọ nínú èyí. Lágbára Ọlọ́run èrè àmọ́ yín. Èdè òní jà ìbá ń wọ ẹsẹ̀ àmàṣẹ mọ́ lára ìbádẹ́ ìwé kan àmàkàn lára ilé ìyàdùnkà lọ àjọṣe yìí kò ní bàjẹ́ lọ. Olúwa wà pẹ̀lú yóò we are blessed in Jesus' name. Amen. Kábíyèsí o kábíyèsí ọba Kádépẹ́ lórí o. We have where's the Kukwega? All right. We have a few entertainments to come up before we take the documentary.
much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.